Gani ń gbọ́sẹ̀ rẹ wò ń ran àrá sí ọ Gani ń gbọ́sẹ̀ rẹ mọ́ gbogbo nǹkan lè mọ̀ ń ran àrá sí ọ Gani mo fún ọ lọ́jọ́ méje péré kó fi rẹ́ndà apology nǹkan tó kálukú bá lè fi jà ni ó fi jà àwọn ti képe jáde o àlẹ́ mi o àrá dájú bí Ṣàngó ń pàràbà tí ń fàrókò ya bíi ti igi ńlá kọ́ ń ran àrá sí ọ ní ti gbogbo o sì ní lè travel gbogbo embassy méjèèjì tó ní passport wọn lọ́wọ́ àti United Nations. ṣùgbọ́n ẹ máa bá mi wo fídíò yìí kẹ́ bá mi wo fọ́nrán yìí kẹ́ wò ó báwọn tí wọ́n mú tí wọ́n pa àbáláyé méjì nílùú Èkìtì bí wọ́n ṣe ń kà ẹ wo fídíò yìí kí n tó máa tẹ̀síwájú ọ̀rọ̀ mi àti wípé mò ń bọ̀ ọ̀rọ̀ Ìbà Gani Adams tó ti gbẹ̀yìn yọ òun àti ààrẹ òpìtàn ẹ wo wìrìwìrì ẹ gbọ́ wìrìwìrì ẹ máa bá mi kà lọ ẹ wo fídíò yìí kí n tó máa tẹ̀síwájú ọ̀rọ̀ mi. Ẹ̀yin mélòó lẹ yìnbọn sí mọ́tò àwọn kábíyèsí yẹn? Ẹ̀yin mélòó lẹ yìnbọn sí? Sẹ́ríkì Yorùbá yẹn. Sẹ́ríkì Yorùbá yẹn. Ẹ̀yin mélòó lẹ yìnbọn sí? Nígbà tí wọ́n yìnbọn sí ẹ̀mí ọ̀wá síbẹ̀ ọmọ Abubakar ti wà síbẹ̀ àti Bello àti Sani. Ìwọ Bello àti Abubakar ẹ̀yin lẹ yìnbọn sí mọ́tò yẹn àti Sani so ẹ̀yin mẹ́rin yẹn lẹ yìnbọn sí mọ́tò yẹn. Ìgbà tẹ́ yìnbọn sí mọ́tò àwọn kábíyèsí yẹn kí ló ṣẹlẹ̀? Ṣé níjọ́ yẹn àwọn sá lọ ni. Bẹ́ẹ̀ ṣe yìnbọn sí wọn tán ẹ ti rí pé wọ́n ti kú àbí? À ń sá lọ. Bẹ́ẹ̀ ṣe yìnbọn sí wọn tán ẹ rí pé wọ́n ti kú ẹ̀yin wá sá lọ. Ṣé ìgbà tẹ́ yìnbọn sí wọn yẹn ẹ rí pé wọ́n ti kú ni ẹ fi sá lọ? Mọ̀ pé bá wọ́n ti kú bá kò kú àkànṣá lọ ni. Ẹ̀wọ̀n bí wọ́n ti kú bí àwọn òkú ẹ̀wọ̀n sá lọ ni. Ìgbà tẹ́ wá sá lọ báwo ló ṣe wá ṣẹlẹ̀? Ìgbà tá a sá lọ ní inú igbó nítòsí Àyíbọ̀dé la lọ dúró síbẹ̀ wọn. Ìgbà tá a dúró síbẹ̀ wọn tí wọ́n jókòó nínú igbó Àyíbọ̀dé wọ́n jókòó síbẹ̀ wọ́n ní pé ká jókòó síbẹ̀ tá a bá gbọ́ pé wọ́n ti fẹ́ mú ká máa sá lọ wọ́n ti fẹ́ mú èèyàn ká sá lọ. Bọ́ńbó ló ti ṣẹlẹ̀ tá ti yìnbọn sí mọ́tò Sẹ́ríkì yẹn. Ọ̀nà bó ni ẹ ti yìnbọn sí mọ́tò àwọn Sẹ́ríkì yẹn? Ṣe bí ọ̀nà tó yà sí inú kínní. Wo bíbà? Ní Kọ̀lẹ̀. Níbo lórúkọ ọbẹ̀ yẹn? Ti dárúkọ ọ̀sán. Níbi ibẹ̀ gangan. Sí ibẹ̀ gangan ìjọ́sọ̀ gangan. No, ibi tá ti yìnbọn sí mọ́tò Sẹ́ríkì yẹn bọ́lẹ̀ ti yìnbọn sí. Eré àbò ni àwọn Sẹ́ríkì yẹn. Tíyàn bá kọjá Òkè Ayédùn. Lọ síbo? Lọ sí kínní Ìkọ̀lẹ̀ àbí náà Kọ̀lẹ̀ kọ́ àwa ìlú kan wà wájú lọ. Ọ̀nà ibo wá ni? Mo gbàgbé orúkọ. Ṣé mo ti dárúkọ ọ̀sán? Mo gbàgbé ni. Ó gbàgbé? Ìlú ilé gan wọ́n dà pé wọ́n jẹ́ ọjà gan. Ibo ló pé yẹn? Ṣé tí mo fẹ́ pẹ́ nísìn? Ibi tó sọ tó ní ẹ ti yìnbọn sáwọn yẹn. Ṣé níbi tí wọ́n ti yìnbọn sí yẹn? Ní kínní tíyàn bá kọjá Òkè Ayédùn. Níbẹ̀ ọ̀nà ká ibo lórúkọ bẹ̀? Ṣé orúkọ bẹ̀? Ọlẹ́mi náà mi ò mọ orúkọ bẹ̀ bọ̀ tíyàn bá kọjá kínní Joshua Ìpàwẹ̀ ọ̀nà tó yà lọ sí Ìpàwẹ̀ ibẹ̀ ò ní. Tó yà lọ sí Ìpàwẹ̀? Ní Òkè Àkó àbí? Bóyá Òkè Àkó ni mí díẹ̀ máa. Mo ṣàmọ̀ pé Ìpàwẹ̀ ọ̀nà. Mo ṣàmọ̀ pé Ìpàwẹ̀ gángan ni mo dé mà kẹsì pé. Kí lorúkọ ìbọn tí ẹ ń lò yẹn tẹ́yìn mẹ́sàn-án gbẹ́yọ̀ pọ̀ dání? 47. AK-47. Kí ló AK-47? Mélòó? Mẹ́sàn-án? Bọ̀ èyí ló dáadọ́ tó bá lè gbé lọ sí ilẹ̀ lọ́la tó bá lè lọ rí níbi tó wà. Ṣé o ti gbọ́?
but ìgbà mélòó ló ti join wọn tẹ́ ti kidnap rí yàtọ̀ sílẹ̀ tó ṣẹlẹ̀ tí ẹ̀rí pé ìbọn bá àwọn sẹ́ríkì yẹn tẹ́ sá lọ. torí ó ti pọ̀ tí ẹ ti ṣe mélòó ló ti bá wọn ṣe rí. ṣé ọmọ kẹwàá wà pé ńgbà tá a bá sí bíbá ní àyédò ọmọdé mi nǹkan tí mo máa gbá kojú ọjọ́ mẹ́rin a máa ṣe ọmọ ní ìrẹ̀lẹ̀ tó wà níwájú lọ́hùn. Ìrẹ̀lẹ̀. sọ́mọ ìrẹ̀lẹ̀. ibi òun náà àti ní sí. èèyàn mélòó lẹ gbé ní ìrẹ̀lẹ̀ yẹn. no ìrẹ̀lẹ̀ kẹsẹ̀ yẹn akanda ọkọ̀ dúró ni. ẹ dá ọkọ̀ dúró. ìgbà mélòó lẹ gbé ń bẹ. ní àgbẹ̀ níbodè owó la gbá. owó lẹ gbà lọ́wọ́ then apart from yẹn yàtọ̀ sí yẹn mélòó ni èèyàn tẹ́ ti gbé bẹ́ẹ̀ kò jẹ́wọ́ fún un ṣùgbọ́n jẹ́wọ́ fún un èèyàn mélòó lẹ ti gbé níbo àti bó sọ fún un. kó má parọ́ òun. ṣùgbọ́n ọ̀yá dárúkọ bẹ̀ fún un. ìyá mẹ́ta mọ̀ màdé. ọ̀yá níbo àti bó dárúkọ bẹ̀. àti ìrẹ̀lẹ̀. ẹgbẹ́ wọn ní ìrẹ̀lẹ̀. àti ní ìlú alọ́. níbo. ní Ìlọrin. àti níbo tún. ọ̀kan níbi òun. àwọn agbénipa yìí àwọn darandaran yìí wọ́n á dẹ́kun ìwà bàjẹ́ yìí nítorí 10,000 naira. wọ́n pa àwọn ọba aláyé méjì nílùú Èkìtì ìjọba Nàìjíríà ìjọba Ọ̀yọ́ state wọn ò má rí nǹkan kan ṣe sí o. òun lẹ ti gbọ́ yìí ò wípé kékulé gbọ́ kí gbogbo àwọn darandaran gbọ́ pátápátá wípé olóyè Sunday Igboho Òòṣà owó baba dami ti padà sí Nàìjíríà. a sì rọ ìjọba Nàìjíríà ìjọba pàápàá jùlọ ìjọba ìpínlẹ̀ tó wà ní Nàìjíríà tó jẹ́ ti Yorùbá ń bí a rọ̀ wípé kí wọ́n bá olóyè Sunday Igboho kán bá jíròrò lórí ààbò ilẹ̀ Yorùbá ó ṣe kókó nítorí pé ìyà yìí ti ń pọ̀ jù látàrí hardship tó wà ní Nàìjíríà báyìí. àwọn bàbá wa àwọn ìyá wa wọ́n ní láti dáko kí oúnjẹ lè pọ̀ jáǹtìrẹrẹ nílẹ̀ Yorùbá. ká má lè bá a máa pariwo a ní láti protect àwọn bàbá àtàwọn ìyá wa nínú oko àtàwọn obìnrin àtàwọn ọkùnrin nílẹ̀ Yorùbá. káwọn darandaran ẹ̀kọ́ má máa ṣekú pa wọ́n. nígbà táwọn èèyàn bá ń sá nínú oko láti dáko báwo lóúnjẹ ṣe fẹ́ pọ̀ nílẹ̀ Yorùbá wa. ṣèbí bẹ́ẹ̀ la ti ń gbọ́ ní Nàìjíríà pé nílẹ̀ àwọn Haúsá àwọn oúnjẹ tí wọ́n máa ń kó wá láti ilẹ̀ Haúsá wá sílẹ̀ Yorùbá wá bíbà ẹ̀ àwọn gọ́fúnà nílẹ̀ Haúsá ti ṣe kíni wọ́n ti ní kán má kó wá mọ́. wọ́n ti ní kán má kó wá mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ń dá wọn tírélà yìí wọ́n bẹ̀rẹ̀ sí ń dá wọn dúró pé kán má kó àwọn oúnjẹ tó bá ti pọ̀ kán má kó wá sílẹ̀ Yorùbá mọ́. ṣùgbọ́n òun lè ti ń gbọ́ yìí ṣùgbọ́n àwọn darandaran yìí wọ́n bẹ̀rẹ̀ sí ń dá àwọn ìyá wa láàmú wọn bàbá wa tí wọ́n ń dáko wọ́n ń pa wọ́n wọ́n ń pa kúkúrú wọ́n ń pa gúngùn nínú oko. báwo oúnjẹ ṣe fẹ́ pọ̀ nílẹ̀ Yorùbá tí ò bá sí ààbò tó péye fún àwọn bàbá yìí àbáwọn ìyá yìí ẹ sì ní káwọn èèyàn padà sínú oko kó máa lọ dáko. ṣùgbọ́n àwọn darandaran ń ṣekú pa wọ́n. olóyè Sunday Igboho ti wá dé báyìí o tá a bá láàárín arére nínú yín ò dùn àjángóló tó yín ṣùgbọ́n tó wáyé ṣó yẹ kí Ìbà Gani Adams tó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò nílẹ̀ Yorùbá ṣó yẹ kó gbẹ̀yìn ńbẹ̀. ta ló yẹ kó jẹ́ chairman of the occasion bí ìbá ń ṣe ààrẹ Ìbà Gani Adams. ẹ̀yin Yorùbá ẹ ronú o. olóyè Sunday Igboho Òòṣà kò wá láti wá gborí ní ilẹ̀ Yorùbá. pẹ̀lú gbogbo tíjọba Muhammadu ìjọba Nàìjíríà ìgbà kan rí tó ṣe fún olóyè Sunday Igboho ṣó yẹ kó sọ pé òun sì fẹ́ fáìtì fún ìran Yorùbá. ṣó yẹ kó lóun ti fẹ́ fáìtì fún ìran Yorùbá. ó ní gbogbo tọ́lọ́run fún pátápátá ilé ni mọ́tò ní tọ́lọ́run ọba ni òun délé ayé bá ní òótọ́ sì ni. fídíò tọ̀rọ̀ tí olóyè Sunday Igboho sọ yìí ó bẹ̀rẹ̀ sí ń trend káàkiri ilẹ̀ Yorùbá nítorí pé òtítọ́ ọ̀rọ̀ wà níbẹ̀. ẹ̀yin tẹ́ ẹ wá ilé ayé mọ́yà ẹ̀yin olóṣèlú ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ lábẹ́ olóṣèlú tẹ́ ẹ wá ilé ayé mọ́yà tẹ́ ẹ fi gbogbo owó tẹ́ ẹ ní lọ́dọ̀ oníṣègùn tẹ́ fi ń kọ́ ọ̀rọ̀ jọ. ilé ayé tá a wà yìí àfọwọ́bà fílẹ̀ ni àfọwọ́bà fílẹ̀ ni. mo rọ̀ yín pátápátá
ẹ jẹ́ ká fìfẹ́ bára wa lò. Ìgbòho òòṣà ò ṣetán láti wá gboríyìn ẹnìkankan nílẹ̀ Yorùbá. Ààrẹ ọ̀nà kakanfò èyí tẹ́ ẹ ṣe yìí ó kù díẹ̀ káàtó nítorí pé ààrẹ ni yín, olórí lẹ sì jẹ́ nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n àríwò wípé aáwọ̀ kan àbí méjì yóò wà láàrin olóyè Sunday Igboho, kò dẹ̀ sí àwọn tí ń dáwọ̀ ilẹ̀ wọ́n rò pé olóyè Sunday Igboho ń púfù agbára, ó ń púfù pé mi mo wà ń bẹ̀. Bọ̀ tí èèyàn bá nífẹ̀ẹ́ ọmọ ènìyàn bó ṣe máa rí lójú àwọn èèyàn nìyẹn. Bí èèyàn bá rí tó bá nífẹ̀ẹ́ ẹ̀rẹ́ ẹ̀ tó nífẹ̀ẹ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ lótìtọ́ àti lódodo bó ṣe máa ń rí lójú àwọn èèyàn á dàbí pé ẹni yìí àṣejù ẹ ti pọ̀ jù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba. Ìjà tó wà láàrin Ìbà Gani Adams àti Ààrẹ Òpìtàn, ìjà yìí ti ń fẹjú pọ̀. Ìjà yìí fẹjú pọ̀ tó jẹ́ wípé Ààrẹ Òpìtàn sọ fún Ìbà Gani Adams wípé òun fún lọ́jọ́ 7 láti túbá, àìjẹ́ bẹ́ẹ̀ òun á rán àrá sí. Ẹ wo fídíò tí mo fẹ́ fi hàn yín kẹgbọ́n tí Ààrẹ Òpìtàn sọ. Gani ń gbọ̀sẹ̀ rẹ wò ń rán àrá sí ọ ń rán àrá sí ọ. Gani ń gbọ̀sẹ̀ rẹ mọ́ gbogbo nǹkan lè mọ̀ ń rán àrá sí ọ. Gani mo fún ọ lọ́jọ́ 7 péré kó fi render apology. Nǹkan tó kálukú bá lè fi jà ni ó fi jà, àwọn ti képe jáde o. Àlẹ́ mi o, àrá dájú. Bí Ṣàngó ń pàràbà tí ń fàrókò ya bíi ti igi ńlá kọ́ ń rán àrá sí ọ. Ní ti gbogbo o sì ní lè travel, gbogbo embassy méjèèjì tó ní passport wọn lọ́wọ́ àti United Nations. Ṣé ẹ ti rí fídíò tí mo fi hàn yín? Ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ tí Ààrẹ Òpìtàn sọ látàrí ìfàmìfà aáwọ̀ tó wà láàrin òun àti Ìbà Gani Adams? Ọ̀rọ̀ yìí ti ń bá bòmíì yọ. Ìbà Gani Adams ẹ ṣàtúnṣe. Ààrẹ lẹ jẹ́ Ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá. Ààrẹ sì máa ń ṣíwájú ogun ni. Ààrẹ máa ń ṣíwájú ogun. Ìtọ́pọ̀lọpọ̀ ń bá yín jà sí rèé. Kì í ṣe pé kẹ́ ẹ máa boast wípé ẹ lọ́mọ ogun 1 million, ẹ lọ́mọ ogun 500 táwọn èèyàn dẹ̀ rí pa ẹ̀ tí wọ́n rí ń pa tiẹ̀. Wọ́n bí pé ààrẹ ti lówó lọ́wọ́ kò fẹ́ dojú dogun. Ààrẹ Ìbà Gani Adams kò fẹ́ dojú dogun. Tí ìbá wá ṣe bẹ́ẹ̀ ṣó yẹ kí ikú àwọn darandaran kó máa pa àwọn ọba ilẹ̀ Yorùbá. Ṣèbí nìkan ló ti bẹ̀rẹ̀ tó lóye Sunday Igboho sì ń dábọ̀ ọ̀rọ̀ yìí. Ó ti wá ní bó ṣe yẹ kó rí báyìí o. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá pátápátá ẹ pè wọ́n o, ẹ pè àwọn méjèèjì kó tó di pé ọ̀rọ̀ yìí ó bẹ́yìn yọ. Ẹ pé Ààrẹ Òpìtàn kẹ́sì pé Ààrẹ ọ̀nà kakanfò. Ẹ parí aáwọ̀ tó wà láàrin wọn méjèèjì kífẹ́ àti lọ síwájú kó lè máa lọ lórílẹ̀‐èdè Ọ̀yọ́ state àti nílẹ̀ Yorùbá lápapọ̀. Bó bá ti ṣe ń lọ lórí ètò àmọ̀mọ́ wá fún yín. Ó dàbọ̀, ó dìgbà kan náà.